Yusuf fúnra ẹ̀ gan ló play lórí iṣu ẹ̀ gan màá lè play fún yín sìn. Yusuf fúnra ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ló play nígbà tó wá sáàfù ẹni kọ́sọ̀mọ́ ní October 6 nítorí ẹni tó lọ́wọ́ sáàfù òun Yusuf fúnra ẹ̀ ló rìkọ́ọ̀dù kọ́bẹ̀lì without his consent ó dẹ̀ gbé bọ́ta ó dẹ̀ play ẹ̀ máa gbọ́ o gbogbo yẹn tó náà sáàfù ẹ̀ máa gbọ́ o tó náà sáàfù òun o ọdún kò ní mí nìna this is a medicine after death wọn ní ìdìbò ẹni kọ́ọ̀tì jáde fẹ́yìn nanamu tó ń parọ́ fún náà. Sorry, it was on October 6. Níjọ́ yẹn mo ṣe special prayer kan ìrọ̀lẹ́ ni mo ṣe they came ní time gbà tí mo wà ní court kan lọ́wọ́ nílọrin wọ́n dẹ̀ wá court tí mo wà yẹn kì í ṣe court tèmi ẹnìkan ni mo tẹ̀lé lọ sí court lórí issue kan kẹ́ ẹ wá fi lè mọ̀ ìgbà tí wọ́n délé ọ̀dọ̀ mi àwọn tí wọ́n bá ni wọ́n pè mí lórí fóònù mo dẹ̀ sọ wípé kí wọ́n gbé kọ́ọ̀lù kán gbé fóònù yẹn kán gbé fún ẹni tó wá ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ this is a shock. ṣé ẹgbọ́n tó wí wọ́n pè é wọ́n dé ilé ẹ̀ wọ́n dé ilé ẹ̀ ṣé inú fídíò yóò padà fi sọ́mọ̀ yẹn hàn yín o tó lọ. ọlámú ò ní tọ́láyé náà. mo kà fún ẹ̀yin tẹ̀lé wa kẹ́ ẹ lè mọ̀ wípé tá a bá là ṣe nǹkan wà láì bẹ́ẹ̀ ló ṣe. aláì náà. they will be shocked to hear this. ṣọká. wọ́n ṣàfù ẹ̀ ó ní boy tó wà ní US yẹn ló fi ń ṣépè fún mi. ẹ gbọ́. àwọn máa méjì kan wá sáìtì ẹ̀sìn. ok. wọ́n béèrè yín wọ́n á sọ pé láti bò wọ́n láti kó wọ́n láwọn fẹ́ fún yín lẹ́tà wọn níbo lè wà wọ́n ní pé àmọ́ movement yín. bóyá kò lọ bá mi sáré pàdé wọn ó pè mí. mo rò pé ẹ gbọ́ tí mo sọ yìí bó ṣe bẹ̀rẹ̀ ní o ẹ tún gbọ́. àwọn máa méjì kan wá sáìtì ẹ̀sìn. ok. wọ́n béèrè yín wọ́n á sọ pé láti bò wọ́n láti kó wọ́n láwọn fẹ́ fún yín lẹ́tà wọn níbo lè wà wọ́n ní pé àmọ́ movement yín. bóyá kò lọ bá mi sáré pàdé wọn ó pè mí. kí n pè yín. ó pè mí pé mo wá ní kó gbé fóònù fún wọn. ok. kábíyèsí ọlọ́run. ṣé gbọ́ wọ́n pè mí àwọn kan wá sìn láti Èkó mo wá ní kó lọ pàdé wọn. now continue. hello sir. hello ṣé o ti wà lọ́dọ̀ wọn. máa ṣe dandan. ẹ má kọ̀tẹ̀. ok báyìí pé salaam aleykum àwọn. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. orúkọ tèmi ni Lambo Moshood láti Federal High Court Lagos. So ó ní process kan tán sent lọ́fíìsì mo wà ní charge. Okay. So and I think I've been seeing you on social media all this while. You understand? Okay. So what should be? I need to come and check you. Let me know. Charge me. So I want to see you personally. That's why. Charge. Kí ni tó wà ńbẹ̀? I think it's between you. Carry this my bag, boy. Jamiu Adekunwa. He's part of yes. And you, one Yaya, blah blah blah. They have many documents. Okay, hold on. Okay. I find do maximum. Or go shit. Between his Federal Republic of Nigeria and Muhammad Yahya Abdulaki Muhammad Tahir Olatunji Adepoju, which is you. Muhammad Yahya? Yes. Abi Muhammad Yahya Al-Barika? I saw Muhammad Yahya. Okay, just only Muhammad Yahya. And Abdul Aki. Akewudi or something like that. Okay. And your own name, personal name, Yusuf Olatunde. Okay. Okay. She believe me? Yeah, I'm the belief of court. So what's happening? Okay, Federal Court Eko. Federal Court Lagos State. Federal Court Lagos State. Okay.
Okay, ṣé civil summon ni àbí criminal case? The charge, criminal ni charge once to what charge. Could I say prosecution from the police or from the ministry? No. It's from, once it's charged, then directly from the court. Ìyẹn kò ní kàkàṣe pẹ̀lú ọlọ́pàá. Yes, sir. How do we do? Ṣé Èmi mò ń pè yín pẹ̀lú nọ́mbà mi yẹn náà. a wà ní court ni. Okay. A wà ní court lọ. Nílọrin. I go to. Ṣé ẹ lè fún ẹni yẹn? No, personal process, personal. Kí la máa wá ṣe báyìí? I don't know bí o máa ṣe do it because it máa padà sí kò báyìí. Ká tó dé, o máa tó ìròyìn pátápátá. On the norms, based on what is in me, with me. Other party, I want me to just write report that I'll give you. I did not, and I don't do that. I want to see you. That's why I'm calling you personally. But I've been busy going by. I did not cut. Okay. Okay, I will call you. Ẹ jẹ́ kí n gba number yín. Okay. Because all funny see me, tí wọ́n ṣe invitation from the police, tí ṣe pé police ló fẹ́ prosecute, tí dẹ̀ ṣe judiciary, bí charge ni lọ sí federal. No, federal high court, judiciary no, federal high court. Okay, no problem. Ẹ fún mi number yín. Okay, 08032. I'm coming. 0 ní báyìí. No problem. Because kò sí bẹ́ẹ̀ ṣe dẹ̀ lè wá lọ́rin. Hello? Mi ò lè wá sí lọ́rin. I know you can't come to Lorin. Since mo ṣe àti number yín lọ́wọ́, I will get in touch. Okay. Ló bá tán. Ló bá kí ni? Ló bá tán. Ẹni tó lọ sáfù òun rèé o. Ẹ bá ń bí Yusuf léèrè pé níjọ́ kóòtù 29 tó gbé mi lọ. Kí la dájọ́ sọ wípé ó tiẹ̀